síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlẹ̀ Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé, báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ntẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gbàbẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan, àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lùgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù, bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Ó dáa ọkọ mi torí ọjọ́ mo fi orí àbíamọ bẹ̀rẹ̀. Má lọ kó ẹgbẹ́kẹ́gbẹ́ tó bá dọ̀hùn o, rántí bó o ṣe fi lé sí tí o ti gbọ́, Ọlọ́run sì mọ̀ wà pẹ̀lú ẹ̀. O ní bó lórí burúkú dòwò pọ̀ o, dákun o, ṣàánú mi o. Sórí bí wọ́n ti ń wí pé kò yí sí lọ́hùn tí wọ́n ń kórè wálé hùn, bẹ́ẹ̀ náà ni kíwọ náà lọ ṣe kò yí sí lọ́hùn kó o sì kórè wálé, àmọ́ mọ́ kọjá ààyè rẹ o. O ti gbọ́, mọ́ kọjá ààyè rẹ, ntọ́ bá ti mọ̀ pé tọ́ bá ṣe yóò jẹ́ bànújẹ́ fún mi tọ́ bá ti ń bá ti ń gbọ́, dákun mọ́ bọ̀n dọ́wọ́ lé o. Àdúrà ní kẹ́ fi máa ràn wá lọ́wọ́. Ẹ kú tí mo pé ńgbà mo wà nílé tẹ́lẹ̀, bí ẹ bá ní kí ẹ bá gbọ́wọ́ mi sí náà ni mo máa ń gbọ́wọ́ sí, bí ẹ bá ní kí n má ṣe mi kúkú ṣe. Bó o ṣe ń jẹ́ǹtù léhùn bẹ́ẹ̀ náà ni kò ṣe jẹ́ǹtù tó bá dọ̀hùn, àmọ́ kò yí sí tí wọ́n mọ̀ wí tí wọ́n ń kórè wálé òun, ìwọ náà ṣe kò yí sí kò kórè wálé tí o ti gbọ́, láyọ̀ ló gùnlẹ̀ ó káre o. Ajílálà ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dáa bí egbò.
Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni Atorilaye o. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. So báwo ló ṣe pèsè yẹn fún wọn o. ẹ ṣé ọ̀gá ẹni ara la mọ̀ ló ń jẹ́. Ara la mọ̀. bẹ́ẹ̀ ni sà. òun ló wà ní charge generator bóyá iná bá lọ a fẹ́ change sí generator òun ló monitor yẹn so kò sí pé bóyá àwọn customers ṣẹ̀ṣẹ̀ ń pè pé hello a need iná a need kinní kan so tí kò bá dẹ̀ ti ṣiṣẹ́ déédéé mo lóun ló máa jí ẹ ẹni Adigun. bẹ́ẹ̀ni sà. òun ló wà ní in charge gate kìíní àti gate kejì. So gate méjèèjì yẹn olùmọ̀ máa ṣí o. ẹ jọ̀ọ́ sà mo fẹ́ lọ́rọ̀ kan tí màá tó lè gate yẹn sà. ṣé àwọn pé ìgbà míì ta bá ṣiṣẹ́ lọ tí mọ́tò máa bọ̀ ní gate ìsàlẹ̀ àdẹ̀ tó máa ń pààkì mọ́tò sí gate òkè náà ṣé ó ṣeéṣe fún mi láti ṣí gate méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan sà. Ó possible because sórí ẹni tó bá ń wọ́ ọmọ kì í sùn tí máa ṣe bẹ́ẹ̀ yẹn ná tó bá yá a máa wá nǹkan tá a máa ṣe sí so gbọ́ so jẹ́ nǹkan tí mo máa sọ fún ẹ. Babatunde ni. Túndé. Babatunde. bẹ́ẹ̀ni. It's okay. òun ló wà ní in charge service bóyá àwọn tó wà ní àwọn guest wá nídìí oúnjẹ ọlọ́kùn òjọ̀kan so tí ò dẹ̀ ní sí pé bóyá ìdádúró kankan wà ńbẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kànlẹ̀kùn pé so òun ló wà in charge ẹ̀ mo dẹ̀ ti sọ fún un pé any mistake tó bá ṣe tí oúnjẹ yẹn ò bá fi ready á jìyà ẹ̀ sà. Orí yẹn sọ. So lẹ́yìn yẹn Ìṣọ̀lá ni ó jẹ́ supervisor àwọn tí pé kí ilẹ̀ má dọ̀tí kán nulẹ̀ kó mọ́ so òun ló ń monitor wọn nínú wọn ni a ti rí àwọn tán dúró Àkẹ́jù tó ń bọ ọmọ olówó jẹ́ ó kárí mẹ̀ẹ́dì á má gbé yẹn débi o so gbogbo yín o ti rí yín bẹ́ẹ̀ yẹn torí gbàtẹ́ bá fẹ́ gbaṣẹ́ ẹ máa sì bí ẹ gbígbà tẹ́ ẹ gbọ́n tíṣẹ́ bá tẹ̀ ẹ́ lọ́wọ́ tán ẹ wà kéjì ká sókè so téèyàn bá ṣe bẹ́ẹ̀ ń bí adìyẹn ní su o torí wọn ò dán nǹkan wájú tòní ojú kó dàgbà kó bá yẹ lọ sọ́jà kó má bá wálé mọ́ lọ o so ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ kí bùbá yín ó lè bòdodo o jẹ́ nǹkan tí mo máa sọ fún yín o so. anulẹ̀ o ti yà bẹ̀rẹ̀ nulẹ̀ ilẹ̀ ẹlẹ́nu sí i. ara la mọ̀. ilẹ̀ tún tó ṣe kọ́ńtà kúló máa lọ bí sẹ́yìn. ilé ìkọ̀fẹ́ sọ fún ọ tí mọ́tò bá ti ń bọ̀ nísàlẹ̀ tó ń bọ̀ lókè màmá àpẹẹrẹ kọ̀ọ̀kan máa yẹ kù. máa lọ síbi iṣẹ́ ìjọ ó yá kóńtà kó máa lọ síbi iṣẹ́. ìṣẹ́ bá ṣiṣẹ́ rẹ̀ ṣàlẹ̀ wọ́n gbà fún kọ́ ìṣẹ́ kí ní bàbá ṣe ń tọ́jú. ó yẹ sọ fún ẹ wàá kàn lulẹ̀ parẹ́. ẹ máa ti sẹ́yìn lọ. wá bí wá bí sórí ẹ̀rí ìdẹ́kẹ̀ wọn pa mí. sáà ó mọ bí ọwọ́ abẹ́ o ara la mọ ilé ikú lọ wa òun sórí tí nǹkan báyìí ó kẹ̀ láàrin o ibi mo ti nulẹ̀ tí báyìí tó tọrọ wọ́n lọ́nu. máa parẹ́ ni. lẹ́ o gbàgbẹ́sẹ̀. ọ̀gá òun yóò dàgbò fẹ́ burú o nígbà tó ń sọ̀rọ̀ ló ranjú wọn ṣé kò sì burú bó ṣe ń gun. ìwọ kan ni mò ń bá wí ni ọ̀gá rẹ̀ mo mọ̀ jẹ́ èmi gan lè dá ọ dúró léṣẹ́. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni Atorilaye o Atorilaye o Atorilaye. ìwọ náà àbí báwo ló ṣe lè máa dá wa dúró di eléyìí. ojú ọbẹ̀ ara wọn gbọ́dọ̀ ìyá sí gbọ́dọ̀ dàrí ló kà máa rìn bí orí kéré káàkiri lẹ̀. ọjọ́ ń lọ náà. kì í sọ máa lè. báwo ló ṣe wá lè dá wa dúró bẹ́ẹ̀. má bínú. kí lẹ ránṣẹ́ sí mi sí nǹkan ní kí n wá sí.
mo ń lọ sí ìlú wa Ọ̀jẹ̀múlẹ́nì, you know. So as usual bá ṣe máa ń ṣe ẹni tó bá máa rán mi níṣẹ́ sílé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá ló fà á tí mo fi pè yín. Ọmọ tó ṣẹlẹ̀ tó bá ti délé bá mi sọ fún Nuru pé kó sọ fún bàrà Kazeem pé nǹkan tí mo ní kó bá mi ṣe yẹn kó máa bá mi ṣe lọ pé kàn kọ estimate gbogbo nǹkan yẹn kàn kọ fún ẹ so kó wá mú wá fún mi pé tó bá ti di oṣù tó ń bọ̀ màá send owó sí wọn ṣó ti yẹ. Ok, ìwọ ńkọ́? Màá wọlé lọ́sìn abẹ́ get bíi 20,000 so that wàá bá mi kó fún Sister Sade tó bá ti kó fún wa á ti yé wọn. Ok, 20,000 naira. Ìwọ ò fowó rán mi ń tẹ̀ àbí? Àtọ̀ ẹ̀gbọ́n Babátúndé ẹ̀yin kọ́ o. bá a sọ kó tiẹ̀ mọ́ sí ìyọnu gan torí èmi gan ò ní pẹ́ tèmi gan yìí lọ lé tí n bá ti lọ lé mi lóyún sẹ́ńtù ogun tó bá yẹ kí n sẹ́ńtù tó ẹnu jẹ́ náà lóṣù tó lọ náà má sì yọnu. wọ́n láwọn fọwọ́ rápò sú lọ́jọ́ ayé ti ẹni wá rí owó mú lápò rí kí ló ń fowó ṣe náà bó lọ ń dá owó sí ó ga o àbọ̀ náwó fáwọn ọmọ búrẹ́dì ni ajára máa gbé iṣu sí ẹ̀gbẹ́ ilé díẹ̀díẹ̀ torí ìjọ tó bá délé wàá kàn yanu atẹ́gùn ni o wàá dájú ẹni. Bọ̀bọ̀ yìí ní problem bọ̀bọ̀ yìí ní problem every time ó kò sí nǹkan kan kí máa lọ ká máa lọ àbí. wo ìránṣẹ́ lé mo ti sọ mọ́ sọ wá sọ pé bí a bá kan ṣe kinní kan ní problem kankan fàájì mi mo wà. èèyàn ló ránṣẹ́ sílé ẹ̀dẹ̀ ń pariwo ẹ fílẹ̀ náà ṣé dandan náà fi ránṣẹ́ sílé ni. nǹkan tó wá ń ṣẹlẹ̀ náà ni pé kọlùkọlùkù kò contribute as usual now. Contribute kí ni? Transport money ni. ayé mi o sọ ẹ bá jẹ mọ́lẹ̀ pọ̀ báyìí ìṣó ló bọ́ ọmọ ìyá mi ìlówó náà ní òde ẹran ìgbà tó lọ lé pé kó bá ń kó fún èmi náà gbogbo kẹ́mi náà rọ̀ pé gbà bá kó fún sọ tó bá ti wá ń lọ lé o tó bá ti mọ̀ pé owó tó ń kó lọ lé ń tiẹ̀ ọ̀ lè rí owó tó yọ tó fi wọkọ̀ dákun mọ́ lọ mọ́ ọdún bí mi náà ṣe dòkó pàábì torí Ọlọ́run má lọ bí kankan mọ́ o ń ránṣẹ́ lé. Ó ga o ìwò mọ̀jú kí wọ́n máa fún ẹ lówó láyé tí tá ń rìn ẹ lọ lé ìfúnra ẹ ló ń lọ lé wá nǹkan sọ̀rọ̀ rẹ o ó wá ní kí máa mú wá fún ẹ ó yá wá bìkan jókòó sí. ẹ̀yin méjèèjì tí ẹ wà ní làkàyè kankan mo mọ̀ pé orí ìwò pè tí ìwò sọ̀rọ̀ gidi báwọn sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ tèmi yín wọn yẹn kò bá tèmi báwọn sọ̀rọ̀. kòkòrò tí ẹ wàá mọ̀ ju obì jíjẹ lọ gbogbo gbà ordinary 500 naira náà rí mú lápò tó fi wọ mọ́tò lọ sílé yẹn o ó ga o èèyàn gbọ́dọ̀ máa kówó rẹ̀ gan pé kọ́ máa kó lọlé nǹkan mi lọ́ọ́ lọ́ máa fi ṣe. ọjọ́ lọ dúpọ̀ tó bá fi jọ̀sẹ̀ tí fọ́ọ̀lì mi lọ tèmi. wá. ní ọ̀rọ̀ àyè. ṣé wọn lọ gbọ́n nínú wọn jù. wá sọmọ wípé màá bẹ́ẹ̀ kí wọn lábúlé tí o bá rí nǹkan kan fi sílẹ̀ ṣùgbọ́n màá bẹ́ẹ̀ kí wọn ọmọ ìyá gbé owó lẹ̀ bá mi wá 500. má kí ẹ nìkan ọlọ́wọ́ bá bẹ̀ ọ́ má sọ pé orí mi o má sọ pé ìfẹ́ là ń ṣe torí wọ́n lè sọ pé wọ́n mú wálé èmi ò mú wálé wọ́n lè má sọ̀rọ̀ sí mi so má sọ pé ó dákun mo fi ọlọ́wọ́ bá bẹ̀ ọ́ ìdọ̀bálẹ̀ mi má sọ pé orí mi o mo fẹ́ lọ bẹ̀ ọ́. ara mọ̀ wá ń bíbá má ṣe yẹ ara ń sìn ọ máa lọ. táwọn òbọ̀ yìí ti wá bá wọn ṣá 500 lọ 500 bọ̀ báwo ni mo ṣe ń ṣe. mo ti rò pé wọ́n jà mí sí tí màá lè ní nǹkan lápò mi ò ní jíṣẹ́ ìwọ náà mi ò níṣẹ́ kọ̀ọ̀kan jẹ́ bí mo ṣe wà yìí. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. oríṣiríṣi wo bó ìbò sì dá mi jòkó látàrọ sí bíbá yìí tó lọ bí ọtí ẹbí eléyìí tí ò ní dé mọ́ yìí ó sú mi o. wá fọ ògbò yẹn
ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Owó tí a fẹ́ gbà ọ̀gọ́ fún wa lówó oṣù wa lánàá tó ti yẹ bá ní ẹsẹ̀ ìdínú mo wá ń bọ̀ wá aya lọ́dọ̀ àwọn ìlúkù mi pé owó tó jẹ san 5,000 yẹn kó tiẹ̀ pé ṣùgbọ́n àwọn náà gbà tẹ́ àrówó oṣù gbà wọ́n sọ pé bí mo ti mọ̀ pé àwọn òrówó oṣù gbà ìdínú tó dé dàbẹ́ ni pé mo pẹ́ jùwánù jọ mo fọlọ́ ń bẹ̀. bọ́ bá pariwo lẹ́mi lórí ìjọ torí Ọlọ́run ṣebí èyí lọ́dá fún mi pé kí n wá gba mo dẹ̀ tó ti dé ìṣòro ti sọ sítórì tí wọ́n ti wá lé dé lọ́tùnla tó bá ti lè fún mi àwọn epo lẹ́nìkan tó ń jọ ọmọlẹ̀ wọ́n ti yí ẹ. wọ́n bá tẹ̀lé mi kára kúrò lẹ́yìn. èyí ètò jẹ́ tó bá ju ọ̀tọ̀ ládùn tó bá ju ọ̀sẹ̀ tí mo máa fẹ́ ta kódà ní tó bá lè ju ọ̀tọ̀ ládùn báyìí máa gbé mi sẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú ìdí ilẹ̀ ní wàhálà ẹ̀ mo ní ju ọ̀tọ̀ ládùn. Kí ló lè máa mú bínú ta ní bá jà ọwọ́ àkàrà wọn mọ́ lẹ́jú mọ́ wọn ránṣẹ́ ní ó sì ti gbowó ńkọ́. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Wálé gbogbo ẹ̀ ló ti rí yẹn o ṣé wọn náà rí bá a ṣe ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn rooms yẹn àwọn double àti single so gbogbo ẹ̀ so tún nu hall yẹn náà so bàbá sá máa ṣe so mo fẹ́ kó jẹ́ ká lànà sí gbogbo ẹ̀ you know. èrò tèmi sà tẹ́ bá lè gbà ìmọ̀ràn mi n bá ní let's assume pé a fẹ́ gbé bí sílẹ̀ nsìn ordinary bí ni o láì ságanu ẹ̀ 35,000 naira. 35,000 naira. tí àga bá tún wá dénú ẹ̀ sure you understand me tága tún dénú ẹ̀ 60,000 naira ni. 60,000 naira. pẹ̀lú tébù a tún wá decorate ẹ̀ 75,000 naira. 75,000 naira. So because grade by grade ni làwọn kinní yẹn kò wá tán síbẹ̀ sá let's assume pé àwa fi bí sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe rí ìta yìí lásán ìta yìí akàntí ẹ̀ wá tó canopy síbẹ̀ àwa tó àga sí tó máa fẹ́ gbà á sá àgbà roughly 20,000 naira lórí ẹ̀ so grade by grade ni kinní yẹn 20,000 naira. Àṣé ọlọ́pọlọ pípé ni bó bá ṣiṣẹ́ papọ̀ ǹjẹ́ tá a bá lè ṣe bẹ́ẹ̀ yẹn ìgbà mélòó la fi máa pa gbogbo àwọn owó tá a ná inú mi kúkú dùn pé àwọn èèyàn náà máa mọ̀ pé ọbẹ̀ tó dùn owó ló pa ẹ̀yà jẹ́ ká lọ sí ọ́fíìsì ká lọ ṣẹ́tù gbogbo
àwọn ọ̀rọ̀ yòókù. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o. Babatunde, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ o. Ta ló nínú ilé iná? Bí ti báwo? Torí nǹkan tèmi rí lánàá lékè mi béèrè question pé ta ló gbanú ilé. Mi lè parọ́ fún ẹ náà gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí ẹ. Ṣùgbọ́n kó tó bá wá mi wá o mọ̀ ń bá bọ̀bọ̀ kan bẹ́ẹ̀ èmi àti ẹ̀ láti ọjọ́ gbanú ilé. Ṣùgbọ́n èmi àti ẹ̀ ò kì í ṣọlọ́rọ̀. Má bínú má bínú. Báwo ni pa ọ̀rọ̀ owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ náà? Owó tó béèrè yẹn ó wà nílẹ̀ bọ̀ mo fẹ́ kọ́ jáde ọjọ́ wọnú ilé kí n kówó yẹn fún ẹ. Ó sì fi tọrọ inú ilé yẹn sílẹ̀ bá ń wọlé kó bá ń kó wá. Ní jáde ọjọ́ wọlé kí n kówó fún ẹ. Má wọrí má padà wá ń jọ mi wọlé kó bá mi kówó yẹn náà. Wẹ́ kò sí problem ìwé wà lẹ̀. Ọ̀dẹ̀ burúkú èló gan mo tiẹ̀ sì gbà lọ́wọ́ ìgbọ̀n náà owó yẹn lè pọ̀ nílé jẹ́ ń tẹ̀lé ṣùgbọ́n ó lè máa fọ́ọ̀sì mi ṣe nǹkan sí mi fẹ́ ṣe o. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o. Babatunde onípo fẹ́ rí gé máa bọ̀ ń bí. Bẹ́ẹ̀ni. Kí wàá ló fẹ́ rí mi fún o. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ mi fẹ́ kí etí méjì mẹ́ta máa bá mi gbọ́ ìdínú tí mo fi pè é wá sí ibi. Ní àná ni mo ríṣẹ́ mọ́ mi láti abúlé wa lọ́hùn wípé ara wọn ò yá bí mo ṣe wà kò sówó kankan lọ́ọ̀ mi bá fẹ́ parọ́ fún ẹ lókù torí àwọn àgbà bọ́ wọn ní kángun àkú warapá báyìí ló kángun ọrùn tó ti yẹ bá ní ìsìn so bí mo ṣe wá ń wo ní ìsìn tó bá lè yá mi lówó sọ́dọ̀ àwọn táwọn jọ wá àfinú hanra wa tó ti yẹ bá ní ìsìn tó bá tẹ̀ lè yá mi lówó bíi 3,000 naira tó ti yẹ bá ti máa dé kí wọ́n á dá padà fún ọ torí yín fi 1,000 wọkọ̀ lọ àtàlọ́ àtàbọ̀ yín fún ìyá náà ní bíi 2,000 naira tó ti yẹ bá ní ìsìn tó bá lè yá mi nìkan tí mo wá pè ẹ́ fún mi lè fẹ́ káwọn èèyàn máa bá mi gbọ́ káàkiri ìdí tí mo fi pè ẹ́ náà. Babatunde tiẹ̀ dúró kí ló tiẹ̀ máa ń ṣe ẹ gan jojúmọ́ lóhùn kí ló kí ń lówó lọ́wọ́ ni wọ́n máa ń ràn lójoojúmọ́ láyé ẹ ni tiẹ̀ dúró ná ó tó sùnmílò tó ti dé ibi iṣẹ́ ìgan báyìí. Tí ìbá ní sí oṣù kẹta la gbẹ́nu lé. Ó gbẹ́nu lóṣù kẹta ó wá ní owó kankan nípa mọ́tò lè mú lọlé. Wá gbọ́ o èmi ò sọ pé bóyá mi ò ní owó tí mo fẹ́ yá ẹ o mi ò sọ pé bóyá mi ò ní yá ẹ lówó ṣùgbọ́n tí mo máa yá ẹ lówó ó máa di ìrọ̀lẹ́ kí n tó lè yá ẹ lówó àti pé bí èlò gan ló sọ pé ó nídìí gan. 3,000 náà ni. 3,000 náà ni ọ̀dà tó bá di ìrọ̀lẹ́ màá yá ẹ ní 5,000 naira. 5. Yes ṣùgbọ́n tóṣù bá ti parí ni màá gba owó mi. Má sọ fún mi. tó bá ti di ìrọ̀lẹ́ màá wá rí ẹ jẹ́ kí n máa lọ àrídẹ́ni tó fẹ́ kọjá gèètì. Ó tó kọ̀rọ̀ kan torí mo tiẹ̀ fẹ́ kó tiẹ̀ ṣèrànlọ́wọ́ kan gan fún mi mo ti fẹ́ sọ̀rọ̀ yẹn náà ti pẹ́ tó ti yẹ báwọn bọ̀ àsìkò náà ló tó mo fẹ́ kọ́ sílẹ̀pù kan fún mi ni pé mo fẹ́ ká ọ tiẹ̀ mọ ilé wa gan kó mọ àwọn òbí tó bí mi gan sọ̀rọ̀ pé àrínimọ́ ni báyìí làkínimọ́ ni tó ti yẹ báyìí nìsín àrínimọ́ ni làkínimọ́ tí wọ́n bá tún mọ̀ ọ́ náà mọ̀ mí èmi náà dàbẹ́ ni pé mi náà tó ń jẹ́yàn kan tó ti yẹ báyìí nìsín ìdí náà mo fẹ́ kọ́ tẹ̀lé mi délé kó bá mi délé wa. Babatunde olóò fẹ́ kí n tẹ̀lé lọ sílùú yín. Bẹ́ẹ̀ni. Èmi ò sọ pé mi ò lè tẹ̀lé lọ sílùú yín ṣùgbọ́n ọjọ́ wo gan ló fẹ́ lọ gan ọjọ́ wo ló fẹ́ lọ. Ìgbà tí mo bá ti kówó fún mi tó ti yẹ bá ní ìsìn ìgbà náà ni. Ó dáa ṣé wọn kí mo sọ ṣáájú pé ìrọ̀lẹ́ ni màá wá fún ẹ lówó. Bẹ́ẹ̀ni. tó bá dẹ̀ fẹ́ kí n tẹ̀lé ẹ lọ ó máa di wíkẹ̀ndì kí n tó lè ráyè lọ o
torí wọn náà pé gbogbo ọ̀sẹ̀ yìí báyìí mo wà níbi iṣẹ́ throughout ni so tó bá lè fara mọ́ ìparí ọ̀sẹ̀ that's weekend a lè jọ lọ tó bá lè fara mọ́. mo fara mọ́ káàtì ẹ̀ ó jọ lọ inú mi bá yẹ tó ń dùn. ó ti tán tó bá ti dìrọ̀ rẹ màá wá kó yẹn fún ẹ. mo jí tètè mo sáré rẹ gbó fá mo jí wàràwàrà gẹ́gẹ́ bí èjì òwúrọ̀ mo relé Ọ̀rúnmìlà mo délé Ọ̀rúnmìlà ó ní kí mo wá ṣe mo ní mo kọ́ àwọn ẹ̀dá mẹ́ta wá ní ó ní kí lorúkọ wọn mo ní orúkọ àkọ́kọ́ a máa jẹ́ Amawomárò orúkọ èkejì a sì máa jẹ́ Amaworo orúkọ ẹ̀kẹta a sì tún máa jẹ́ Afàìmáworò nígbà táwọn mẹ́ẹ̀ta níjọ́ kìíní àná wọ́n láwọn fẹ́ ṣẹ́só Ọ̀rúnmìlà ní ẹ fẹ́ ṣẹ́só táyé ó ti di dandan kí iṣẹ́ ayé kó jẹ́ fún yín nítorí pé lórí ọ̀sà òun ní bá ní kóre wá tọ̀tún tòsì lẹ́yẹlé fi ń kóre wọlé. Àdìgún ìpè tí mo pè ọ́ lónìí ìpè tí ayé ni mo fẹ́ kí ẹlẹ́dàá rẹ kó máa gbé owó wá fún Babátúndé láti wákàtí yìí tí mo ti ń bọ́ sọ lórúkọ àwọn ìyá mi Òṣòmọ̀rìngà Àjíbọ́lá ọmọ Ẹdùn Babátúndé o gbé igbá náà lé lórí kí o sì bẹ́lẹ̀dá rẹ̀ sọ̀rọ̀ pé kó gba igbá. Àdìgún o kẹ́ẹ̀dà rẹ̀ gbagbá lọ́wọ́ mi yá gbagbá lọ́wọ́ mi. àṣẹ kò gùn. tọ́ Babátúndé mo ń sọ fún ọ pé níwòyí ijọ́ mẹ́jọ òní ó máa náwó nínú owó ni àìkú àìsà baálé ọ̀rọ̀ ọmọ yóò wọlé tọ̀ wá. Babátúndé bí ẹlẹ́dàá rẹ̀ ní ẹ̀mẹ́ta kó máa bá a sọ tó bá fẹ́. Àdìgún o n ò gbọ́ nítorí nǹkan mi o nítorí kọ́ wa máa gbé owó wá fún Babátúndé ni o owó ńláńlá kọ́ wa máa gbé wá fún Babátúndé kémi náà mọ̀ tínú aṣọ kan bọ́nú aṣọ kan kí mi náà ló mọ́tò bó ṣe wù mí kémi náà mọ̀ gbádùn lórí ilẹ̀ ayé yìí tí mo pè ọ́ fún nù o tí mo wí lónìí àròrọ̀ mọ́. Àdìgún kẹ́lẹ́dàá rẹ̀ sáré tètè kó gbówó wá fún Babátúndé. mo ń bọ̀. owó etí Babátúndé fẹ́ ṣe rèé tó sì sọ fún alájọ lọ sí ìlú àwọn orúkọ Jésù kí ló gbà sọ níbi orúkọ Jésù kí ló gbà sọ níbi lọ́rọ̀ ṣàgùtàn mi lọ́rọ̀ ṣàgùtàn mi lọ́rọ̀ ṣàgùtàn mi orúkọ Jésù kí ló gbà sọ níbi 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 orúkọ Jésù kí ló gbà sọ níbi. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. àwọn èrò gba mo dé room 102. nígbà tí mo débẹ̀ tí gbogbo bẹ́ẹ̀ sí bẹ̀ tó rọ́ọ̀fù bẹ́ẹ̀ yẹn and then mo dẹ̀ tún kíyèsí kinní kan mo tún ka gbogbo bẹ́ẹ̀ seat tó jẹ́ pé àwọn èèyàn tó lọ́ọ̀jì tán lò bá mi bí kí n ká a tún wá lé sí ju àwọn èèyàn tó wọlé lọ kí ló ń ṣẹlẹ̀. Bàbá ẹ ṣe bẹ́ẹ̀ lábí ni sẹ́ẹ̀rì tèmi ò bá kúkú parí iṣẹ́ ní dédé aago 7 mi ì fẹ́ débi pé bóyá wọn ti fẹ̀yìntì díẹ̀ kí n jókòó. tí gbogbo àwọn èèyàn bá ti wọlé tó bá ti tó nǹkan bíi 1 òru. tó tó ń tẹ̀mẹ́lẹ̀ àbó. ìgbà tó wá di alẹ́ àná mo wá ka iye mọ́tò tó wà nílẹ̀ ẹ kúkú mọ̀ pé gbogbo rúùmù kọ̀ọ̀kan ló ní wíńdò tí n bá ti bọ́ kẹ́rẹ́ tí mo gbé títí ti wíńdò eléyìí tí n bá ti ń gbọ́ wúú èsì títí ń dún n ó kú bẹ̀ tí n bá ti bọ́ bíi ń gbọ́ wúú mo ti ṣe gbogbo iyọ̀ mọ́tò tó wà nílẹ̀ yẹn mo wá gbé títí gbá mo wá dé rúùmù 102 yẹn lára bá fún mi mo bá gbọ́ hííí. yà kàn. mo ní ta ló wà ń bẹ̀ n ò ṣe méjì mo bá gọ mo lóòkùnkùn jáde ìgbà tí ó dàárọ̀ ọjọ́ kejì
ìgbà tí ó di àárọ̀ ọjọ́ kejì tí ó jáde ló bá di Babátúndé. Baba ṣe what? Babátúndé sẹ́gbàrí ohun àtọmọ òun náà yọrọ báyìí náà sí báyìí mo ní dúró bẹ́ẹ̀ mo ti bòónù kò mọ̀ pé mi sọ dẹ́rí mo bá bò. Ìwọ ló ń gbé yẹn lọ sí irúurú mánu tù lọ bá wọn sùn bẹ́ẹ̀ ó fẹ́ babi jẹ́ fún mi àbí ṣé ìwọ ò mọ̀ pé ẹni tó máa ń ṣe ní hòtẹ́ẹ̀lì kò yẹ lẹ́ni tó lè máa gbé yàn wọnú rúùmù kó máa bá wọn lájọṣepọ̀ ńbẹ̀ ni ládùúrú gbogbo owó tí mo ná síbí ó fẹ́ babi jẹ́ àwọn olóyìnbó yìí ti sọ̀rọ̀ wọ́n ní there is no road without end kò sọ́nà tí ò lópin eléyìí dópin fún ẹ léni sórí gbogbo ẹrù ẹ pátápátá tó wà ń bí àti gbogbo nǹkan tó kó débí kó páàkì kó fi bí sílẹ̀ iṣẹ́ bọ́lọ́wẹ̀ látòní lọ. ẹ jọ̀ọ́ kánjọ kan sí kíni. ẹ jọ̀ọ́ dáadé. ìwọ àpá. ẹ wo bàbá sẹ́ẹ̀rì kékeré lẹ́gbọ́n ṣé wá nígbà tó di àárọ̀ ọjọ́ kejì mu tí mo ní kí n wọlé o kí n kàn tiẹ̀ kó gbogbo kíní ibẹ̀ kí n tún gbìyànjú láti fò etí mo bá ń bí ọ̀dẹ̀rùn mo gbóúnjẹ lẹ́wọ̀n ò lè jẹ inú mi rú gbùrùgbùrùgbùrù sẹ́ẹ̀rì mo fọ péré aṣọ ohun tí mo kàn rò ni pé bóyá ọmọbìnrin tó ti ẹ̀gbẹ́ wá bẹ̀ bóyá bẹ́ẹ̀ rẹ̀ ń dùn ni tẹ bá rí orí bẹ́ẹ̀ sì ti yẹn pẹ́tẹ́pẹ́tẹ́ lórí wọ́n lò bàjẹ́ ẹ wá nǹkan ṣe sí ọ̀gá. wo ọ̀rọ̀ báyọ̀ kọ́ lélẹ́yìí o mi ò fẹ́ rí ẹ ń bímọ tó bá dẹ̀ tó bẹ́ẹ̀ pé kí n jọ́ kan sí máa pe ọlọ́pàá pé kí wọ́n á gbé ẹ̀ ń sìn ìwọ lórí burúkú akóṣì bèrè. ẹ jọ̀ọ́ àtẹjú mo sọ kọ́ mọ́ sọ̀rọ̀ ọ sì dalẹ̀ èyí ò sì dáa èyí ò dáa kẹjú. ọba múlẹ̀ ọmọ dáa ibi o ti ń jìn tó o ti ń jọ o ò pè mí kékeré wá sẹ̀ kan gbọ̀n ọwọ́ á ní pé mo sọ fọ́gà n ò ṣe ní sọ. ọ sọ fún mi pé o ní tó bá sọ fún mi bàbá o wá kàn. irọ́ bàbá jẹ ìdọ̀tí. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. ṣe rí nǹkan tí mo fẹ́ sọ ni wípé ẹ̀yin náà mọ nǹkan tó ṣẹlẹ̀ just of the recent nípa ti ẹni tó kúrò láàrin wa Babátúndé you know olùmọ̀ wá ní pé kí n pè yín kí n ṣáà láti bá yín sọ̀rọ̀ ká kíyèsára ká bára wa sọ̀rọ̀ nítorí pé ẹ ṣàmùpá àwa mẹ́rin lájọ dé at the same time wọ́n máa sọ wa lọ́wọ́ sọ wa lẹ́sẹ̀ òun ni tá a bá rí 5 naira wọn tó bọ́ sílẹ̀ tàbí anything tó lè implicate wa ẹ jẹ́ ká try láti avoid it ẹ jẹ́ kí a sọ fún wọn ṣé ti yé òní mo ní pé kí n try láti rí ayé sọ. sọrí nípa àtọ̀rọ̀ Babátúndé yẹn téèyàn máa ń yọ nǹkan burúkú ṣe báyìí nǹkan burúkú náà máa ń yọ yẹn ṣe ń gbà míì ń ló fa tọ̀rọ̀ ẹ̀ yẹn ká ló ti fi lọ àwa bíi méjì tàbí ẹnìkan láàrin wa ni àwa náà mọ̀ bọ́ ọgbọ́n tá a fi ṣe pé àṣírí òfin ní tú bọ́ nígbà tí òfin lọ yàn ó dá ṣe ní bọ̀dàdú àtẹ́mi ń gbà sí àwa tá a wà lẹ́nu ẹ̀ ni pé kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí búrìdì wa náà lọ sókè lọ. Roscoe mi lọ́rọ̀ báwọ̀ sọ nítorí pé ìwọ́n ti ò gentle ṣùgbọ́n ìwọ locomotive ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ sọ pé ọ̀rọ̀ obìnrin ló lé Babátúndé lọ tó dẹ̀ dùn mí púpọ̀ mi rẹ̀ fẹ́ kọ́ ọ̀rọ̀ obìnrin náà kó léwọ́ náà lọ torí mọ̀ kó like obìnrin ó dẹ̀ nífẹ̀ẹ́ obìnrin gan tó yẹ kó òwò dẹ̀ lè fi obìnrin ṣeré láyé ẹ̀ ṣó ti yẹ mo dẹ̀ fẹ́ kó lé ẹ tó bá ti lé ẹ mi ní báyàn ronú o ṣó ti yẹ. Ara la mọ̀ sórí nípa ọ̀rọ̀ owó tí mo sọ ìwọ gan-an ni mò ń bá wí ìwọ náà desperate níbi owó mo burú níbi tóbìnrin àbí but a ṣàbùjúra wa lọ náà ìwọ náà kó lọ kíyèsí ara níbi tó wó ẹ jẹ́ ká lọ wọ́n pè wá ń sálẹ̀. ẹ ṣe àwọn àdúrà kan fún mi ṣùgbọ́n àdúrà yìí kò ṣiṣẹ́ nígbà tí mo dọ̀hùn
ìdí gan-an tí mo fi wá pè ń kalẹ̀ kí n béèrè àwọn àlàyé kẹ́ ẹ ṣàlàyé fún mi. ẹ rí i pé àwọn mẹ́ta la ọjọ́ lọ ṣùgbọ́n àwọn mẹ́ta náà nígbà tá a dọ̀hùn àwọn mẹ́ta náà la ríṣẹ́ àwọn mẹ́ta náà la sì ń gbowó oṣù wa tí ń pé ṣùgbọ́n bí èmi ṣe wá ń gbowó oṣù tèmi n tí ń kó lọ nínú àpò mi kò yé mi débi pé ńgbà tí ń bọ̀ wá sílé mo tún yá owó ni wọ́n tún wá lé mi kúrò níbi iṣẹ́ èyí mo wá fi tó ọ̀rẹ́ mi kan létí nígbà mo fi tó létí wá ní pé ó mú mi dé ọ̀dọ̀ bàbá kan ìgbà tó wá débẹ̀ bàbá wa ṣàlàyé fún mi pé tó bá dáa fún ọmọ ní ọwọ́ ìyá ló ti wá tó bá sì tó kù díẹ̀ fún ká béèrè lọ́wọ́ ìyá rẹ̀ wò tí bàbá yìí sọ lọ́jọ́ yẹn kò jù bá ń lọ ọ̀rọ̀ yóò wá yé mi mo wá ní kí n bí léèrè pé ṣé kìí ṣe pé ẹsẹ̀ nígbà bóyá ń gbọ́ ọmọ gerí bí a ń bí ọkùnrin ìṣọlọ́kùnrin kan kó mọ̀ pé ẹsẹ̀ ńgbà náà tàbí pé ẹsẹ̀ nìkan ni wọ́n á yáwó lára ti tèmi ìdínú tí mo fi pè é kíkẹ́ ṣàlàyé fún mi torí kò yé mi rárá. Bátúndé. ń dá lò. dúró ná ṣé ọ̀fọ̀rọ̀ ìlọ́yàn ni àbí wọ́n fúnra lára rẹ ló ronú ara rẹ pé kò bí mi. èmi náà mo rò nǹkan mi nígbà tí bàbá ti sọ pé tó bá dáa fọ́mọ ọwọ́ ìyá ni tó bá yẹ tó kù díẹ̀ fún kábíyè ẹ̀ léèrè wò. ọmọ sì dùn mí gan-an ó dùn mí pé kí wọ́n tiẹ̀ wá wí kókó pàtó pé ìyá rẹ̀ ṣe aburú kan báyìí o ó yẹ kó o lè gbèrí mi jẹ́ bóyá n tí mo tiẹ̀ lè ṣe ni àbí n tí n lè ṣe ni ìwọ náà lọ wá bí ìgbà tó ń sọ fún mi pé èmi ni mò ń ṣe ọ́ léyìí tí ò sì rí bẹ́ẹ̀ sórí ọwọ́ mi tó ń wò yìí funfun ní nẹ́nẹ́nẹ́ aburú kan kò tí ì tọwọ́ mi ṣẹ̀ rí mo sì nígbàgbọ́ kó lè tọwọ́ mi ṣẹ̀ tí n ò sílẹ̀ wọ̀ ọkàn tèmi ò gbọgbẹ́ ẹ̀rù ò bà mí o gbogbo ìṣòro tó wà nílẹ̀ yìí ó wà ní yóò sì lọ ni torí tí ìṣòro bá ti délẹ̀ ọ̀nà àbáyọ ló kù tá a mọ̀ wá torí náà bàbá ṣe yọ nínú eléyìí ló kù tá a sàn tílẹ̀ ọ̀la bá ti wá mọ́ pẹ́ báyìí gbogbo bí tí n bá lè fẹsẹ̀ mi rìn dé tí n ó fi rọ́nà àbáyọ òun ni n ó mú pọ̀n sọ wá rí pé bóyá wọ́n ní bóyá ìyá mi ní í ṣe àbí nǹkan kan kò sí ní tọ́jọ́ o yá apọ̀kàn rẹ pọ̀ sọ́nà lẹ́yìn ká tètè wá bí ó ṣe bá sì ṣe é ṣe wà. apọ̀kàn rẹ sí pé bóyá ìyá rẹ ṣe aburú kan ọwọ́ àti Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o Atorilaye. ṣé iná ti rí nǹkan báyìí. bẹ́ẹ̀ ni. ṣó dáa bẹ́ẹ̀. kò dáa. ṣé ẹ rí wà burúkú tó wù láàrin oṣù mẹ́ta péré tẹ́ ẹ délé iṣẹ́ ẹ wò wò orí burúkú tó wù ìwà àyà ìwà arúgún tó wù ó sọ̀rọ̀ ẹ̀dán máa ìjọba rí ó dẹ̀ dá mi lójú pé láàrin oṣù mẹ́ta yẹn náà a máa rẹ́ nìkan tó jẹ́ pé aṣoríire nínú yín mo wá kí gbogbo yín pátápátá pé ẹ kú oríire. Yes sir. ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ sọ fún yín pàtàkì ọ̀rọ̀ mi ni pé ṣé ẹ̀rọ tá ń bá ṣiṣẹ́ yìí ọ̀gá ó jẹ́ nìkan tó jẹ́ pé ó wise ṣé understand ó jẹ́ nìkan tó jẹ́ pé gbogbo gbà ó ń wò yín ẹni tó ṣiṣẹ́ dáadáa ó ń wò ẹni tó ṣe èyí tí ò dá tó kù díẹ̀ káàtó ó ń wò abẹ́gbàbẹ́ kí n má fọ̀rọ̀ gùn ṣe rí bọ́gà ṣe wà yẹn tó bá ṣẹlẹ̀ pé èmi dé wálé tó bá ṣẹlẹ̀ pé mi ìmọ̀ṣẹ́ mi ṣe ẹ lè bẹ́ mi lé iṣẹ́ yìí ẹ lè bá mi bí èmi gá ti rìn sọ̀rọ̀ mi yé yín kí n má fa ọ̀rọ̀ gùn mo ti bá ọ̀gá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín mo ti ṣàlàyé everything fún wọn
tó já sí pé mo ní kí agbègbèsẹ̀ lé pé kí wọ́n fi kún owó oṣù yín lélẹ̀ tó já sí pé èló lẹ́ ń gbà tẹ́lẹ̀ 6,000. 6,000 naira. Yes. Láti lọ́wọ́lọ́wọ́ tí mo ń sọ̀rọ̀ lọ owó yín ti di 7,500 naira ẹnì kọ̀ọ̀kan. So nípa ìdí èyí ẹ má wá torí pé bóyá owó yín ó ti rú gọ́gọ́ sí i ẹ má torí yẹn kẹ́ wá máa sọ pé ẹ máa pẹ́ débi iṣẹ́ ẹ máa wàkíwà ẹnikẹ́ni ẹ̀dàkẹ́dà tá a bá kẹ́fín nù yín tó bá ń wu ìwàkíwà níbi iṣẹ́ yìí ṣó ti yé yín kó tó sọ pé òun máa bá èmi gangan fúnra lára mi òun máa bà mí lórúkọ jẹ́ má ti kọ́kọ́ fi ojú ẹ̀ hàn mọ̀ bó kí n má fọ̀rọ̀ gùn ẹ wo bí gbogbo iléeṣẹ́ yìí bó ṣe tóbi tó abẹ́ẹ̀rí èèyàn mélòó lẹ lérò pé bóyá ó ń ṣiṣẹ́ ń bí ẹni tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ 30 ní gbogbo wa 15 láàárọ̀ ẹ mọ̀ pé shifting níṣẹ́ wa 15 lọ́sàn nígbà tí ọ̀gá rí i pé iṣẹ́ fẹ́ wo àwọn kan lọ́rùn ọ̀gá láti raise pé ó bá mi sọ̀rọ̀ pé báwo la ṣe fẹ́ ṣe kíní gan la ṣe sọ pé ká gba èèyàn 4 sí i nínú wọn lẹ́yìn wà tí ìyẹn fi wùwọ́ orí burúkú ìwọ lè wá jìbìtì nígbà tó jẹ́ pé ìran wọn ò lówó rí wọn ní kankan ọmọ tó jẹ́ pé nuisance ni so nípa ìdí èyí ẹni tá a bá mú tó bá wùwàkiwà ẹ̀yẹ wo bí iléeṣẹ́ ìṣètò náà ṣe rí gbogbo pé bá a ṣe ń develop iléeṣẹ́ ṣó ti yín ọpọlọ tèmi lèmi ń gbé kalẹ̀ pé kí iléeṣẹ́ kó lè gbòòrò sí i nípa ìdí èyí ẹ má jẹ́ ká ìrora dáadáa báyìí mọ́ yín lọ́wọ́ o ṣe ti ń gbọ́rọ̀ mi Yes, sir. kó ní kálukú kó dẹ̀ ṣe kí ni kó mọrú ọmọ ẹni tóun ń ṣe kó dẹ̀ kọjú síṣẹ́ ìwọ tó bá wá wù ẹ́ kó o fi iṣẹ́ ṣeré wàá mú nǹkan tó máa bá rẹ̀ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Mr. Disa. mi ti parí ọ̀rọ̀ mi kí n má fọ̀rọ̀ gùn gbogbo yín pátápátá ṣó ti yín bẹ́ẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ mi ṣe gbọ́dọ̀ tí mo sọ tẹ bá ṣe tán tẹ padà sọ́fíìsì yín. Mr. Disa. A dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. mo ń pẹ̀lẹ́. But àwa náà ò ní disappoint yín. Ẹ ṣé gan sir. Ìrẹ tó o bá ṣe tán ṣe ń gbọ́rọ̀ mi. Mo gbọ́ sir. tó ń wò kàbìkàbì òṣì tó o bá ṣe tán kó o bá mi lọ́fíìsì ìwọ tó o fly polo mi rò pé ok. ìyá wa nípa ọ̀rọ̀ istikara tí mo ní màá ṣe wípé kẹ́ ẹ wá mo ti ṣe àmọ́ ní tí mo rí ga. àfà ẹ ṣáà wò ó. ohun tí ń ṣẹlẹ̀ sọ́mọ yín ọwọ́ yín ló ti wá. ọwọ́ tèmi. bẹ́ẹ̀ ni. ibo. ǹjẹ́ ẹ lè rántí ẹnìkan tí ọjà láìṣẹ̀ tí kò ẹ̀ tọwọ́ yín wá. aláìṣẹ̀. bẹ́ẹ̀ ni. tó ti pàṣẹ tèmi dèrò ọ̀run. ọlọ́run ní kúlù lè á kọ̀ wàláwó kánà mú ra ẹ sọ òdodo bó tilẹ̀ jẹ́ pé ó korò ó ju ìwọ lọ ẹ rò ó kẹ́ ẹ sì jẹ́ àmọ́. àfà òótọ́ ni ṣe rí bí ẹ ṣe béèrè o èmi náà mi ìró jìnnà tí mo fi rántí ṣe rí nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ wọ́n wá fi ọmọkùnrin kan sẹ́mi àtọkọ mi lọ́dọ̀ pé ká mọ tọ́jú ẹ̀ ṣe wá rọmọkùnrin tá à ń wí ní ìṣáàtì ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi mo ṣáà rí pé ìfẹ́ mi ṣáà ń fà sí ọmọkùnrin yẹn ní ṣáá lójoojúmọ́ bílẹ̀ ṣe ń ṣú sílẹ̀ mú báyìí bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ló tún gbilẹ̀ sí lọ́kàn mi mo wá rò títí ńjọ́ kan o bí mo ṣe pèrò pọ̀ nu mo kàn gbá ọmọkùnrin mú látẹ̀yìn ni lérò wípé kó lè bá a láṣepọ̀ pẹ̀lú mi bí tá a ti ń dìmú tá a ti ń tira wa tá à ń fara wa ọkọ mi ṣe wọlé dé lójijì ni
ṣe ayé lójijì tó wọlé dé tí mo rí báyìí bí mo ṣe yóò ń padà nìyí n bá ní ṣe lọmọkùnrin fẹ́ bá mi láṣepọ̀ o ṣe ló fẹ́ bá mi láṣepọ̀ ní tipátipá o bínú ṣe bí ọkọ mi nìyí o àfà ṣe rí igi tó gbé báyìí bí wálẹ̀ tí igi wọ́n wálẹ̀ báyìí orí ọmọkùnrin ló ṣẹlẹ̀ sí. Hasbunallahu wa ni'mal wakeel. nígbà tí ó mú di lọlẹ̀ ó ṣàṣe gbẹ́mí nínú àfà. Inna lillahi wa inna ilayhi raji'un. ẹ ṣe tẹ́ ẹ ṣe yìí ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà fún ọ̀nà àbáyọ náà ni pé ẹ lọ sí ilé àwọn mọ̀lẹ́bí ọmọkùnrin yìí ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. àfà kí n lọ sọ fún wọn pé èmi ni mo ṣe okùnfà bọ́mọ wọn ṣe kú àfà ṣe sì rò pé lẹ́yìn ṣe é ṣe. ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni tí wọ́n bá dáríjì á jẹ́ pé ọmọ yín yóò yọnu ìṣòro tó wà tí wọn ò bá dáríjì á jẹ́ pé bí ó ṣe máa bá a lọ́nu. ó ṣẹlẹ̀ sànàbì kan ànábì Dáúdà níjọ́ kìíní àná ànábì Dáúdà ó ní ìyàwó 99 ọmọ abẹ́ ànábì Dáúdà ó níyàwó ẹyọ kan ṣoṣo ànábì Dáúdà tún wá nífẹ̀ẹ́ ìyàwó kan yìí débi pé ànábì Dáúdà wá rán ọkọ obìnrin yìí ọ̀ràn síwájú ogun ní tí èsì ìṣètẹ́lẹ̀ ó sì wọ́ lọ́n èrò ànábì Dáúdà jọ wọ́n pa ọkùnrin sí ogun ànábì Dáúdà wá di oníyàwó 100. Ọlọ́run wá fẹ́ rán létí ìwà ẹ̀ṣẹ̀ ẹ̀ nítorí ṣe tí ò dáa Ọlọ́run wá gbé àwọn màláíkà 2 dìde ó ní kí wọ́n lọ sọ́dọ̀ ẹ̀ wọ́n wá yíra padà sí èèyàn táwọn náà gbáwó èèyàn gidi wọ̀ wọ́n wá jà sí ràkúnmí ọ̀kan nù wọn ó ní ràkúnmí 99 èkejì ó ní ràkúnmí ẹyọ kan ṣoṣo ẹni ràkúnmí 99 ó tún lóun ọgbà tẹ́lẹ̀ ẹyọ kan wọ́n wá jà sí wọn kò dọ́dọ̀ ànábì Dáúdà ṣe é sì mọ̀ pé ànábì Dáúdà adájọ́ ni ìgbà tá ànábì Dáúdà dájọ́ sọ́tún tó dájọ́ sósì ó ní ẹni ràkúnmí ẹyọ kan kó máa mú ẹyọ kan ẹ lọ ẹni ràkúnmí 99 kó náà máa mú 99 ràkúnmí ẹ lọ èyí ò mọ́kàndínlọ́gọ́rùn kò pẹ́ tánàbí Dáúdà dá ìjọba ìtàn làwọn màláíkà méjèèjì bá pòórá wọ́n disappear bánàbí Dáúdà bó ṣe rántí wípé Ọlọ́run fẹ́ fi kinní ráhùn létí nínú ẹ sì mọ̀ pé àwọn ànábí Ọlọ́run fún ẹ ní làákàyè púpọ̀ ó wá rántí pé Ọlọ́run fẹ́ fi kinní rán ìlétí ìwà ẹ̀ṣẹ̀ ó ní nítorí ti ṣe sẹ́yìn tí ò dáa bó ṣe wá rántí pé ẹni tí òun rán síwájú ogun jọ sí tóun fi dé níyàwó 100 ní tí ò dáa pàápàá ni bó ṣe tẹ́wọ́ sọ́lọ́run ọba ẹ̀nu o ló bá bẹ̀rẹ̀ sí gbàdúrà pé kọ́lọ́run ó ṣàforí jẹun kọ́lọ́run ó forí jẹun Ọlọ́run wàá dá lóhùn ìgbà tọ́lọ́run dá lóhùn ó wí fún pé òun ò lè forí jìn àyàfi tẹ́ni tó ṣẹ̀ tó bá lọ dáríjìn ló kù èyí ló wá mú ànábì Dáúdà lọ sójú orí ẹni nígbà ó débẹ̀ ó forí kanlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ẹni yìí 41 days gbáko ìlólò lọ́dọ̀ ẹni yìí níbi ojú orí ẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà ẹni yìí ò mà forí jìn lórí ọ̀rọ̀ ọmọ yín bákan méjìlá bá rogún o nínú kẹ́ẹ̀dé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ kí wọ́n dárí jìn inú kẹ́ẹ̀dé bẹ́ẹ̀
kí wọ́n má dáríjìn tí wọ́n bá wá tó dáríjìn nínú istikara tí mo ṣe ní tí mo rí àfàìmọ̀ kẹ́yìn gangan kẹ́ ẹ má jọ lọ́n pé o. Àfà ẹ̀mí mi bò mo kàn àfà ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́run ẹ ṣàánú mi ẹ má jẹ́ n kú báyìí. ẹ̀yin náà ẹ wò Ọlọ́run sọ nínú alukuran ó ní làánàtù láì ánàlìkáàsì bíi iná ibi dandan ohun Ọlọ́run ọba kọ́ máa bókù rọ́ ẹ wá hun ète ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí lórí ẹni ẹlẹ́ni tí ọ̀sẹ̀ ẹ wá sọ́dẹ̀rù ọ̀run sọ́dà bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ ronú sí i ṣé ẹ lè gbarú ẹ̀ fọmọ yín kò sẹ́ni tí ó fẹsẹ̀ kọ tí ò ní ṣe yé o ẹ ronú sí i kẹ́ ẹ lọ tọrọ àforíjìn bó bá wọ Ọlọ́run wọn á dáríjìn tó bá wọ Ọlọ́run wọn á má dáríjìn àmẹ́mi gbàládùá fún yín pé kọ́lọ́n jẹ́ ká dáríjìn kọ́mọ yín ó lè yọ kúrò nínú àjàgà tó wà àbí kọ́mọ yín kó jẹ́ pé bí ó sì máa bá lọ́ǹtì ẹnu. Àfà torí ìtọ́lọ́run ẹ má wò mí ràn báyìí ẹ ṣàánú fún mi ẹ bá mi wọ́nà àbáyọ ìjọ. dákun yé rọra ṣe ọ̀rẹ́ dákun yé rọra ṣe ilé ayé yìí gbà pẹ̀lẹ́ ará dákun yé rọra ṣe ará dákun yé rọra ṣe ọ̀rẹ́ dákun yé rọra ṣe ilé ayé yìí gbà pẹ̀lẹ́ ará dákun yé rọra ṣe ilé ayé yìí ogun ni ilé ayé yìí ogun ni ọmọ aráyé ṣe pẹ̀lẹ́ ilé ayé yìí ogun ni.